Listen to your zodiac signs daily predictions for today, Thursday, March 27, 2025. Wá gbọ́ ṣíṣe àti máṣe tòní gẹ́gẹ́ bí irúfẹ́ ìràwọ̀ tí ò ń lò. Mo kí Ọlọ́run ọba, mo ṣèbà Olódùmarè, ìbà akọ́dá ayé, ìbà aṣẹ̀dá ọ̀run, mo ṣèbà Ọ̀rúnmìlà atórí ẹni tí ò sunwọ̀n ṣe, mo júbà ọkùnrin, mo júbà obìnrin, mo kí gbogbo ojú tó ń wò mí níbikíbi tí ẹ ti ń gbọ́ mi káàkiri àgbáńlá ayé. Èyí ni ìwádìí ojoojúmọ́ fún gbogbo ìràwọ̀ pátá àti ṣíṣe àti máṣe fún gbogbo ìràwọ̀ pátá ti tòní, tí ń ṣe ọjọ́ Thursday, March 27 ọdún 2025 tí a wà nú ẹ̀ yìí. Ẹ̀yin tẹ́ ń wò mí pátá, ẹ dákun ẹ dábọ̀ ẹ bá ń share fídíò yìí kó kárí ilé kó kárí oko, kó lè jẹ́ òwúlò àti àǹfààní fún ọ̀pọ̀lọpọ̀ ènìyàn. Bẹ́ẹ̀ sì lẹ́yìn tẹ́ fẹ́ ṣèwádìí onírúurú láǹfààní láti kàn sí wa ní WhatsApp 09033897161. Ẹ̀yin tẹ́ ń lò ràwọ̀ iná tó kanranyan Aries, ẹ̀yin tàbí láàrin March 21 sí April 20, ó ṣeéṣe kí tension díẹ̀ kí ó wà nínú ìbáṣepọ̀ yín àti olólùfẹ́ yín, pàápàá yín tẹ́ bá ń fẹ́ ẹni tó ṣe é kó dàgbà jù yín lọ́nà. Ẹ̀yin tẹ́ ń lò ràwọ̀ yìí tí ẹ bá ti ń struggle láti jọ́ mẹ́ta lórí nǹkan kan, ó ṣeéṣe kí ẹ rí relief lọ́jọ́ tòní. Tí relief náà bá tètè wáyé, ó ṣeéṣe kí ẹ dé clarity láti mọ̀nà àbáyọ lórí nǹkan tẹ́ ẹ fèsì lọ́jọ́ tòní. Lẹ́ni kẹ́ rí dájú pé ẹ control bí ẹ ti ṣe ń sọ̀rọ̀ sí, kí ẹ má bàa dín pé ẹ má padà regret àwọn ọ̀rọ̀ tí ẹ bá sọ jáde, kí irú nǹkan bẹ́ẹ̀ sì má bàa fa ìjà láàrin ẹ̀yin àti ènìyàn. Lẹ́ni kẹ́ ṣàwọn kan tá mú kí inú yín dùn, káyọ̀ yín kún, ìyẹn á tún jẹ́ kára yín yá gágá. Lẹ́ni ó ṣeéṣe kí ẹ ríre gbámú ní ọwọ́ àṣálẹ́. Bẹ́ẹ̀ sì ni tó bá ṣe pé ẹ ti yáyàn kan lówó tẹ́lẹ̀, ó ṣeéṣe kí wọ́n dáwó náà padà fún yín lọ́jọ́ tòní. Ẹ kíyèsára, ẹ má sẹ́yìn pé fẹ́ tẹ́ gbogbo èèyàn lọ́rùn rárá lọ́jọ́ tòní o, kí ẹ má bàa jẹ́ kí nǹkan pọ̀ púpọ̀ jù lọ́rùn yín lénìí. Ẹ rí dájú pé ẹ fọgbọ́n àtòyé tọ́lọ́run fún yín kó ohunkóhun pàápàá tí ẹ bá fẹ́ pinnu àbẹ́ fẹ́ gbé ìgbésẹ̀ lórí ohunkóhun. Ẹ má jẹ́ má fa fàǹfà pẹ̀lú ẹnikẹ́ni, ẹ mọ́kàn balẹ̀ kí ẹ gbà láfíà láàyè. Ẹ bá àwọn èèyàn sọ̀rọ̀ pẹ̀lú ìfẹ́. White jẹ́ kọ́lọ̀ tó dára jù fún yín láti wọ̀ láṣọ lónìí. Aago 3 ní ọ̀sán sí aago 5 ní ìrọ̀lẹ́ ní àkókò èyí tó dára jù fún yín láti fi ṣe ohun tó ṣe kókó, tó ṣe pàtàkì jù nínú ìgbésí ayé yín ní ọjọ́ tòní. Ẹ̀yin tẹ́ ń lò ràwọ̀ erùpẹ̀ alámọ̀ Taurus, ẹ̀yin tàbí láàrin April 21 sí May 20, ọjọ́ tòní múdù yín máa dára púpọ̀. Bẹ́ẹ̀ sì ni ó tún jọjọ́ tó dára púpọ̀ láti fi kọ́ ẹ̀kọ́ nípa nǹkan kan tí ẹ ti ń gbèrò láti ní ìmọ̀ nípa rẹ̀ láti jọ́ mẹ́ta. Lọ́jọ́ tòní ẹ má kọjú ju bó ṣe yẹ lọ, ẹ fọkàn balẹ̀ lórí ohunkóhun, kẹsì mú sùúrù lò lórí ohunkóhun pẹ̀lú. Gbogbo ohun tí ẹ bá ti fọkàn yín sí, ó ṣeéṣe kí ẹ ṣàṣeyọrí lórí ẹ̀. Tẹ́ bá fẹ́ gbé ìgbésẹ̀ kan lọ́jọ́ tòní, pàápàá láàyè iṣẹ́ tàbí lórí ọ̀rọ̀ owó, ẹ rí dájú pé ẹ kàn sáwọn òbí yín kí wọ́n gbà yín lámọ̀ràn lé lórí, pàápàá bàbá yín. Ó wá ṣeéṣe kí pressure pọ̀ láàyè iṣẹ́, kí yẹn sì má fẹ́ fún yín nígbà láàyè láti create àkókò fún olólùfẹ́ yín lénìí kí ẹ máa gbáradì o. Ó ṣeéṣe kí olólùfẹ́ yín wọ́n fẹ́ react sí ọ̀rọ̀ kan tí wọ́n gbọ́ látọ̀dọ̀ ènìyàn kan tó dàbí neighbor sí yín lénìí kẹ́ má ṣàṣejù lórí ohunkóhun. Ẹ tẹpá mọ́ṣẹ́, ẹ sì má ṣe jẹ́ kí ara yà yín ju bó ṣe yẹ lọ. Bẹ́ẹ̀ sì ni kí ẹ fi ọgbọ́n àtòyé tọ́lọ́run fún yín kó ohunkóhun lénìí. White jẹ́ kọ́lọ̀ tó dára jù fún yín láti wọ̀ láṣọ lónìí. Aago 6 ní ìrọ̀lẹ́ sí aago 8 ní àṣálẹ́ ní àkókò èyí tó dára jù fún yín láti fi ṣe ohun tó ṣe kókó, tó ṣe pàtàkì jù nínú ìgbésí ayé yín ní ọjọ́ tòní. Ẹ̀yin tẹ́ ń lò ràwọ̀ afẹ́fẹ́ aláwàdà Gemini, ẹ̀yin tàbí láàrin May 21 sí June 21, ọjọ́ tòní ọjọ́ ìdùnnú ló máa jẹ́ fún yín látàrí pé ẹ máa rí àwọn ìròyìn ayọ̀ kan tó máa tún jẹ́ kára yín yá gágá. Ráàyè iṣẹ́ kí ẹ wá ṣiṣẹ́ lórí bí ìdàgbàsókè ṣe fẹ́ dé bá ìgbésí ayé yín lọ́nà tó dára. Lénìí ìrìnnìtì yín yóò jẹ́ èyí tó ṣe é gbó máa fanimọ́ra púpọ̀. Bẹ́ẹ̀ sì ni àwọn owó tí ẹ ti ń sèfù láti jọ́ mẹ́ta, ó ṣeéṣe kí ẹ rí nǹkan gidi fi ṣe lọ́jọ́ tòní. Ṣùgbọ́n ó ṣeéṣe kí àwọn expenses èyí tí ẹ ò rò kàn tẹ́lẹ̀ kó fẹ́ wáyé lọ́jọ́ tòní, tí ẹ̀ sì lè fẹ́ ṣàkóbá fún múdù yín díẹ̀. Tí ẹ bá báwọn èèyàn ṣe lọ́jọ́ tòní, ó ṣeéṣe kí ẹ pàdé àwọn èèyàn pàtàkì látara pé socialize. Lénìí ó ṣeéṣe kí argument kékeré fẹ́ wáyé láàrin ẹ̀yin àti olólùfẹ́ yín, bóyá látàrí pé ẹ fẹ́ máa prove point kan pé báyìí ni kíní ìṣerí, ṣùgbọ́n understanding tó bá ní pẹ̀lú yín yẹn máa jẹ́ kí nǹkan náà kí ó rọrùn. Bẹ́ẹ̀ sì ni lọ́jọ́ tòní ó dára tí ẹ bá lè gbé ìgbésẹ̀ tuntun tàbí ẹ lè plan nǹkan tuntun tí ó lè mú kí ìdàgbàsókè dé bá ìgbésí ayé yín, kò sí wàhálà. Ẹ gbájúmọ́ṣẹ́ kẹ́ lè róre gbámú, ẹ má rìnrìn òru, ẹ ṣe dáadáa sáwọn èèyàn, kí ẹ pàṣírí mọ́ lórí àwọn kan tí ẹ bá ń gbà lérò fún dáadáa kó lè tètè já sáyọ̀ kó já síre. White jẹ́ kọ́lọ̀ tó dára jù fún yín láti wọ̀ láṣọ lónìí. Aago 1 ní ọ̀sán sí aago 2 ní ọ̀sán ní àkókò èyí tó dára jù fún yín láti fi ṣe ohun tó ṣe kókó, tó ṣe pàtàkì jù nínú ìgbésí ayé yín ní ọjọ́ tòní. Ẹ̀yin tẹ́ ń lò ràwọ̀ omi agbára Cancer, ẹ̀yin tàbí láàrin June 22 sí July 22, móòdù yín máa dàbí ìgbà pé kẹ́ introspect lọ́jọ́ tòní, kẹ́ wòye sí ìgbésí ayé yín fínífíní. Ó ṣeé ṣe kí ọ̀pọ̀ yín kẹ́ fẹ́ máa ṣàwọn kan tí á mú kí inú yín dùn káyọ̀ yín kún,
tí a sì tún fún yín ní ìfọ̀kànbalẹ̀. Lénìí kò dára kí ẹ ronú púpọ̀ jù nípa àwọn ọ̀rọ̀ iṣẹ́, kí ẹ rí dájú pé ẹ gbìyànjú láti rìláàsì lénìí. Bákan náà sì rí ẹ má ṣe fàyè gba kí ìpòrúru ọkàn àbí kí ìbẹ̀rù àbí ìfòyà kó máa wáyé lọ́kàn yín látàrí àwọn kankan tí ẹ̀ ń lé. Lénìí kẹ́ kíyèsára kí yẹn má ba ṣàkóbá fún àwọn nǹkan tí ẹ̀ ń lé àwọn ambition yín lọ́jọ́ tòní. Ọjọ́ tòní dára púpọ̀ fún yín láti ṣe gbogbo spiritual activity èyíkéyìí tí ẹ bá fẹ́ ṣe, bóyá ẹ fẹ́ ṣe prayer ni àbẹ́ fẹ́ ṣe èyíkéyìí spiritual activity. Lénìí ó dára kí ẹ tún lo àkókò àti ìgbà pẹ̀lú àwọn ọmọdé, ìyẹn á bí ire. Ẹ ṣe dáadáa sáwọn èèyàn, kí ẹ rẹra yín lẹ̀, kí ẹ wà determine lénìí. Bẹ́ẹ̀ sì lẹ́tún lómìnira láti káàkiri lọ́bikíbi láti lọ wá oore lónìí, kò sí wàhálà. Aago 3 ní ọ̀sán sí aago 4 ní ọ̀sán ni àkókò èyí tó dára jù fún yín láti fi ṣe ohun tó ṣe kókó tó ṣe pàtàkì jù nínú ìgbésí ayé yín lónìí, tí kọ́lọ̀ light purple sì jẹ́ kọ́lọ̀ èyí tó dára jù fún yín láti wọ̀ láṣọ ní ọjọ́ tòní. Ẹ̀yin tẹ́ ń lò ràwọ̀ iná tó gbóná riri Leo, ẹ̀yin tàbí láàrin July 23 sí August 22, lénìí ẹ máa wà favored. Àwọn nǹkan rere máa rọ̀gbà yín ká, tó sì jẹ́ pé àwọn tó rọ̀gbà yín ká gan máa nímọ̀ lára rẹ̀. Ẹ relax, kẹ́ enjoy ara yín, kí ẹ sì gbájúmọ́ àwọn nǹkan tó yẹ kẹ́ gbájúmọ́ lákòókò tó tó àtàkókò tó yẹ. Múdù yín máa jẹ́ kí gbogbo nǹkan tí ẹ bá ṣe lénìí kẹ́ ṣe láṣeyọrí, kí ẹ sì rí ṣe láàyè iṣẹ́. Ó dára lọ́jọ́ tòní láti bá àwọn olólùfẹ́ yín tó ṣe é pé tọ́jọ́ mẹ́ta tẹ́ ti ríra, kí ẹ bá wọn ṣe. Kò dára láàyè iṣẹ́ kí ẹ máa yánu jù tàbí kára máa rí ju bó ṣe yẹ lọ. Ẹ ní láti lọ understanding pẹ̀lú àwọn tí ẹ̀dìjọ́ ń ṣiṣẹ́ lọ́jọ́ tòní ṣáájú kí ẹ tó gbègbèsẹ̀ èyíkéyìí. Ìyẹn máa bí ìrọ̀rùn láàyè iṣẹ́. Ó ṣeéṣe kí issue tàbí fanfà kó wáyé lọ́jọ́ tòní láàrin ẹ̀yin àti olólùfẹ́ yín, ṣùgbọ́n o kí ẹ rí dájú pé ẹ wá bí gbogbo ẹ̀ ṣe fẹ́ yanjú ní ìrọ̀rùn pẹ̀lú sùúrù àti understanding lẹ́fi yanjú rẹ̀. Lénìí kẹ́ ṣòtítọ́ kẹ́ ṣòdodo láwùjọ àwọn èèyàn, kí ẹ rí dájú pé ẹ kánjú ju bó ṣe lọ lórí ohunkóhun. Ẹ sì má ṣe ṣe ìlérí ohun tí ẹ lè múṣẹ lénìí pẹ̀lú. Bẹ́ẹ̀ sì ni kẹ́ tẹpá mọ́ṣẹ́, kẹ́ sì ṣe dáadáa sáwọn èèyàn pẹ̀lú. Green jẹ́ kọ́lọ̀ tó dára jù fún yín láti wọ̀ láṣọ lónìí. Aago 4 kọjá ìṣẹ́jú 15 ní ìrọ̀lẹ́ sí aago 6 ní ìrọ̀lẹ́ ní àkókò èyí tó dára jù fún yín láti fi ṣe ohun tó ṣe kókó tó ṣe pàtàkì jù nínú ìgbésí ayé yín lọ́jọ́ tòní. Ẹ̀yin tẹ́ ń lò ràwọ̀ erùpẹ̀ funfun Virgo, ẹ̀yin tàbí láàrin August 23 sí September 23, lénìí ó ṣeéṣe káwọn àkókò kan dàbí ìgbà pó le koko, tó sì jẹ́ pé ẹ máa fẹ́ wà confused tàbí kẹ́ wà stress. Ẹ má ṣe ròyìn rẹpẹtẹ, ẹ máa survive ẹ̀ ní ìrọ̀rùn. Ìfaradà àti ìgboyà tẹ́ bá ní àwọn yìí lọ́wọ́. Ẹ jìnnà sí agbègbè tí ó bá ti ń fa nǹkan tàbí tí smoke bá pọ̀, kó má ba ṣàkóbá fún ojú yín. Bẹ́ẹ̀ sì ni kò dára kí ẹ wo oòrùn ní ọ̀kánkán lọ́jọ́ tòní, ìyẹn lè ṣàkóbá fún ojú yín, pàápàá ẹ̀yin tẹ́ bá láìsàn ojú tẹ́lẹ̀. Lénìí ẹ máa rí pé èrè ó máa dúró ṣinṣin, tí ẹ bá lè kíyèsára pẹ̀lú bí ẹ ṣe ń náwó ní inú àpà, tẹ́ náwó nínú àpà lénìí láàyè iṣẹ́ àwọn akitiyan tẹ́ ti ṣe látẹ̀yìnwá. Ó ṣeéṣe kí wọ́n fi gbóríyìn fún yín lọ́jọ́ tòní tàbí kí ẹ tún fi ní ìdàgbàsókè. Ẹ̀yin tẹ́ sì jẹ́ ṣiṣẹ́ tẹ́ jẹ́ business owners, ó ṣeéṣe kí ẹ rí ire látara àwọn advice tí ẹ bá gbà látọ̀dọ̀ ẹni tó ṣe pé ó ti ní experience jù yín lọ nídìí iṣẹ́ tí ẹ ń ṣe yìí, tí ẹ sì máa jẹ́ kí iṣẹ́ yín kí ó tún kẹnu sí. Lénìí tẹ́ bá nípá láti ṣe fún ọmọlàkejì yín ní ìrànlọ́wọ́, kí ẹ ṣe fún wọn lénìí, kò sí wàhálà. Lénìí kí ẹ rí dájú pé ẹ rìnrìn òru, kí ẹ free mind yín, kí ẹ jẹ́ kára yín yá gágá. Ẹ pa àwọn àṣírí kọ̀ọ̀kan yín mọ́, kí ẹ sì má wọ aṣọ dúdú rárá. Lénìí aago 10 láàárọ̀ sí aago 11 láàárọ̀ ní àkókò èyí tó dára jù fún yín láti fi ṣe ohun tó ṣe kókó tó ṣe pàtàkì jù nínú ìgbésí ayé yín lónìí, tí kọ́lọ̀ white sì jẹ́ kọ́lọ̀ èyí tó dára jù fún yín láti wọ̀ láṣọ ní ọjọ́ tòní. Ẹ̀yin tẹ́ ń lò ràwọ̀ afẹ́fẹ́ márìmí fún Libra, ẹ̀yin tàbí láàrin September 24 sí October 23, ẹ ní wà very serious dáadáa lọ́jọ́ tòní. Òbí ìgbà bí kẹ́ ṣeré kẹ́ ṣàwàdà, kí ẹ wà ní ìdùnnú, òun ni ó máa wà fún yín lọ́jọ́ tòní. Ọjọ́ tòní dára púpọ̀ láti fi lo àkókò àti ìgbà pẹ̀lú mọ̀lẹ́bí àti ọ̀rẹ́. Lẹ́ẹ̀tì ni ẹ máa láǹfààní láti rí dájú pé ẹ ṣe nǹkan tí á mú kí olólùfẹ́ yín kí wọ́n ṣe dáadáa sí yín lọ́jọ́ tòní, tàbí láti rí dájú pé ẹ yanjú àwọn iṣẹ́ èyí tó ṣe é pé ẹ ti ń fẹ́ yanjú láti jọ́ mẹ́ta. Ọjọ́ tòní jọ́jọ́ tó dára púpọ̀ fún yín ní gbogbo ọ̀nà. Bẹ́ẹ̀ sì ni ara yíyá gágá yín lọ́jọ́ tòní ó ṣeéṣe kó fẹ́ bí issue díẹ̀ nínú relationship yín o. Tí ẹ bá ń ṣe nǹkan láláì jẹ́ pé ẹ ronú ṣáájú lọ́jọ́ tòní, ó ṣeéṣe kó fẹ́ bí issue láàrin èèyàn tó lólùfẹ́ yín. Lénìí kí ẹ ronú jinlẹ̀ dáadáa nípa àwọn nǹkan tí nǹkan tẹ́ fẹ́ ṣe fẹ́ bí ṣáájú kí ẹ tó ṣe, kẹ́ má ba regret. Ẹ̀yin tẹ́ bá ti ń struggle lórí ọ̀rọ̀ owó láti jọ́ mẹ́ta, ó ṣeéṣe kí ẹ rí ire owó nígbà tí ẹ ò ro kàn rárá lọ́jọ́ tòní, ṣáájú kí ẹ tó ní ẹ fẹ́ gbégbèsè èyíkéyìí àbẹ́fẹ́ wá ipò padà kan láyìíká ilé yín. Ẹ rí dájú pé ẹ sọ fún àwọn tó jẹ́ àgbààgbà nínú ilé yín kó má bàa bí disagreement láàrin yín. Ní àyè iṣẹ́ kí ẹ rí dájú pé ẹ lọ́pọlọ pípé, kí ẹ sì rí dájú pé àsìkò tí ó bá yẹ kẹ́ dákẹ́ rọ́rọ́. Bẹ́ẹ̀ sì ni kẹ́ tún kíyèsára pẹ̀lú ọ̀rọ̀ ẹnu yín ní sísọ, kí ọ̀rọ̀ ẹnu yín kó má bàa ṣàkóbá fún yín láyè iṣẹ́ lénìí.
léni kí ẹ rí dájú pé gbogbo àmọ̀ràn táwọn èèyàn bá fún yín kí ẹ wòye sí kí ẹ sì tẹ̀lé á jẹ́ èyí tó máa ràn yín lọ́wọ́. Ẹ má ṣàṣejù lórí ohunkóhun, ẹ ṣàwọn kan tá a mú kí inú yín dùn káyọ̀ yín kún, ẹ jẹ́ kára yín yá gágá kí ẹ sì fọgbọ́n àtòyé tọ́lọ́run fún yín kún ohunkóhun lénìí. Green jẹ́ kọ́lọ̀ tó dára jù fún yín láti wọ̀ láṣọ lónìí. Aago 4 ní ìrọ̀lẹ́ sí aago 5 ní ìrọ̀lẹ́ ní àkókò èyí tó dára jù fún yín láti fi ṣe ohun tó ṣe kókó tó ṣe pàtàkì jù nínú ìgbésí ayé yín ní ọjọ́ tòní. Ẹ̀yin tẹ́ ń lò ràwọ̀ omi tútù Scorpio, ẹ̀yin tá a bí láàrin October 24 sí November 22 léni ó ṣeéṣe kó dàbí ìgbà pé àwọn kan fi bẹ́ẹ̀ tẹ́ yín lọ́rùn tàbí kára àwọn míì nínú yín má fi bẹ́ẹ̀ lélẹ̀ tàbí kẹ́ má lè control emotion yín dáadáa. Ẹ ṣàmọ́kàn balẹ̀ dáadáa kí ẹ rí dájú pé ẹ wá nǹkan tí ó ń fa ìdí kíní gangan tó ń fa dissatisfaction yìí kí ẹ wòye sọ́nà àbáyọlé lórí. Instead ẹ fi máa sọ pé ẹ ń fàyè gbà wọ́n dáadáa kí ẹ wòye sí nǹkan tó lè mú kí gbogbo nǹkan bẹ́ẹ̀ kó kúrò nígbésí ayé yín lénìí. Kí ẹ sì rántí pé àwọn nǹkan tó ń ṣẹlẹ̀ lọ́jọ́ tòní yìí kò ní pẹ́ tí a fi kúrò lọ́nà. Kí ẹ rí dájú pé ẹ ní ìrètí kí ẹ sì ní ìgboyà lórí ohunkóhun lénìí. Lọ́jọ́ tòní ó ṣeéṣe kí àwọn èèyàn tó pọ̀ kí wọ́n wà lọ́rùn yín lọ́jọ́ tòní. Kí ẹ wá rí dájú pé ẹ clear mind yín kí ẹ lè decide kí ẹ lè mọ nǹkan tó yẹ kẹ́ ẹ ṣe kó má jẹ́ pé ẹ̀ní lè manage emotion yín. Kí ẹ tún wá kíyèsára, ó ṣeéṣe kí ẹ fẹ́ sọ àwọn nǹkan ní ìkànnù tàbí kéèyàn kan fẹ́ já yín lólè. Kí ẹ kíyèsára dáadáa. Lọ́jọ́ tòní ó ṣeéṣe kí àwọn challenges díẹ̀díẹ̀ kó wáyé ní àyè iṣẹ́, pàápàá tí ẹ bá lọ́pọlọ pípé láàyè iṣẹ́ yín lénìí. Ẹ rí dájú pé ẹ pa àwọn àṣírí yín mọ́. Ẹ má ṣe sọ àwọn àṣírí kọ̀ọ̀kan yín fẹ́nikẹ́ni lọ́jọ́ tòní rárá. Ẹ mọ́kàn balẹ̀, ẹ gbà láfíà láàyè, ẹ bá àwọn èèyàn sọ̀rọ̀ pẹ̀lú ìfẹ́. Kí ẹ sì má ṣe wọ aṣọ green rárá lọ́jọ́ tòní látàrí pé kọ́lọ̀ green jẹ́ kọ́lọ̀ tí kò dára rárá fún yín láti wọ̀ láṣọ lónìí. Aago 3 ní ọ̀sán sí aago 4 ní ọ̀sán ní àkókò èyí tó dára jù fún yín láti fi ṣe ohun tó ṣe kókó tó ṣe pàtàkì jù nínú ìgbésí ayé yín ní ọjọ́ tòní. Ẹ̀yin tẹ́ ń lò ràwọ̀ inú àtùpà Sagittarius, ẹ̀yin tá a bí láàrin November 23 sí December 22 ó ṣeéṣe kó dàbí ìgbà pé àwọn kan fi bẹ́ẹ̀ rọrùn fún yín, pàápàá nípa àwọn kankan nígbésí ayé yín. Kí wá mọ̀ dájú pé àwọn ọjọ́ tá à ń wò lọ́ọ̀kan yìí ó dàbí ìgbà pé ó máa dára. Ẹ̀yin tẹ́ sì ń lò ràwọ̀ ìṣírí, ẹni tó ní ìgboyà ni yín. Fún ìdí èyí ẹ má ṣe jẹ́ kí feelings yín kó control yín rárá tí nǹkan ò bá lọ bó ti yẹ kó lọ. Kí ẹ rí dájú pé ẹ tún try again, kí ẹ tún gbìyànjú lẹ́ẹ̀kan sí, kí ẹ sì má ṣe wà discourage léni. Kí ẹ ní ìgbàgbọ́, kí ẹ sì wà positive. Ìyẹn máa jẹ́ kí nǹkan tí ẹ ń fẹ́ kó tó yín lọ́wọ́. Tẹ́ bá wá ń drive léni kẹ́ kíyèsára, kí ẹ wòye sí gbogbo ọ̀nà dáadáa ṣáájú kí ẹ tó bọ́ sọ́nà tàbí kẹ́ ṣe prayer dáadáa ṣáájú kí ẹ tó bọ́ sọ́nà. Ẹ̀ní rógun accident láṣẹ Èdùmàrè. Léni ó ṣeéṣe kí ẹ ríre owó ní ọ̀nà tó ṣe pé wọ́n lè sọ pé lágbájá ìwà àti lágbájá ìdíjọ pín owó yìí tàbí kí nǹkan kan kàn yín láàyè kan lọ́jọ́ tòní. Léni kí ẹ rí dájú pé ẹ lo àkókò àti ìgbà tó dára pẹ̀lú àwọn olólùfẹ́ yín. Bẹ́ẹ̀ sì ni olólùfẹ́ yín tún lè ṣe àwọn nǹkan tí á mú kí inú ìdùn káyọ̀ yín kún léni. Ẹ ṣe dáadáa sáwọn èèyàn, kí ẹ mú sùúrù lò, kí ẹ sì ṣọwọ́ náà léni, kí ẹ má ṣe náà àpá. Green jẹ́ kọ́lọ̀ tó dára jù fún yín láti wọ̀ láṣọ lónìí. Aago 3 ní ọ̀sán sí aago 5 ní ìrọ̀lẹ́ ní àkókò èyí tó dára jù fún yín láti fi ṣe ohun tó ṣe kókó tó ṣe pàtàkì jù nínú ìgbésí ayé yín ní ọjọ́ tòní. Ẹ̀yin tẹ́ ń lò ràwọ̀ erùpẹ̀ eléruku Capricorn, ẹ̀yin tá a bí láàrin December 23 sí January 19 ó ṣeéṣe kí ẹ ti máa mórí bọ́nú àwọn kankan bíi frustration, bí àwọn kan tó dàbí dìwọ́dènà, bí nǹkan tó le koko látijọ́ mẹ́ta. Ẹ ṣáà relax, gbogbo nǹkan tẹ́ ń kojú lásìkò yìí gbogbo ẹ máa níyanjú láìpẹ́ láì jìnà. Ẹ wá kíyèsára pẹ̀lú ìbínú yín léni o. Gbogbo nǹkan tó bá dàbí issue tẹ́ bá ní láàrin ẹ̀yin àtèèyàn, kí ẹ rí dájú pé ẹ yanjú rẹ̀ ní ìtùbínùbí. Kí ẹ lo àkókò àti ìgbà pẹ̀lú mọ̀lẹ́bí àtọ̀rẹ́ yín máa tún jẹ́ kọ́kàn yín balẹ̀. Gẹ́gẹ́ bí a ti ṣe mọ̀ pé owó ṣe kókó ṣe pàtàkì, ẹ má ṣe jẹ́ kí ọ̀rọ̀ owó kó wá bí issue láàrin ẹ̀yin àti olólùfẹ́ yín léni. Ẹ lo àkókò àti ìgbà yín láti fi ràn àwọn èèyàn lọ́wọ́. Àwọn tí ẹ bá nípá láti ṣe fún léni ẹ lè ṣe fún wọn, kò sí wàhálà. Ṣùgbọ́n o kẹ́ má ṣe dá sọ̀rọ̀ tí wọ́n pè é sí àbí èyí tí ó kàn yín rárá. Kí ẹ má sọ̀rọ̀ òdì àbí ọ̀rọ̀ àìtọ́ sí ẹnikẹ́ni. Ẹ ṣe dáadáa sáwọn èèyàn, kí ẹ sì wá ìrọ̀rùn láwùjọ yín pẹ̀lú. Gold jẹ́ kọ́lọ̀ tó dára jù fún yín láti wọ̀ láṣọ lónìí. Aago 4 kọjá 30 ìṣẹ́jú ní ìrọ̀lẹ́ sí aago 5 kọjá 30 ìṣẹ́jú ní ìrọ̀lẹ́ ní àkókò èyí tó dára jù fún yín láti fi ṣe ohun tó ṣe kókó tó ṣe pàtàkì jù nínú ìgbésí ayé yín ní ọjọ́ tòní. Ẹ̀yin tẹ́ ń lò ràwọ̀ afẹ́fẹ́ oníbínú Aquarius, ẹ̀yin tá a bí láàrin January 20 sí February 19 léni ó ṣeéṣe kó dàbí ìgbà pé ẹ wà disappointed pàápàá pẹ̀lú àwọn tó súnmọ́ yín. Téyì sì lè jẹ́ bóyá látara pé ẹ ti ń ní expectation púpọ̀ jù látọ̀dọ̀ àwọn ènìyàn. Léni tí àwọn èèyàn bá ṣẹ̀yìn, kí ẹ rí dájú pé wọn pẹ̀lú orí ìkúnlẹ̀ ṣáájú kí ẹ tó foríjì wọn. Ẹ má jẹ oúnjẹ tó lóòró ju bó ṣe yẹ lọ tàbí tó ta ju bó ṣe yẹ lọ kó má ba ṣàkóbá fún ìlera ara yín. Ọ̀pọ̀ yín ó ṣeéṣe kí ẹ rírí owó lọ́jọ́ tòní látara ọmọ yín. Ẹ̀yin tó ṣe pé ọmọ yín ti dàgbà tí wọ́n ti ń ṣiṣẹ́, ó ṣeéṣe kí ẹ rírí lára wọn lọ́jọ́ tòní tí yẹn sì máa jẹ́ kí ẹ wà very proud.
lénìí ẹ jìnnà sí gbogbo nǹkan tó jọmọ́ ágúmẹ́ǹtì à ń confront èèyàn à ń wá ìbàjẹ́ nínú nǹkan téèyàn bá ṣe gbogbo nǹkan bẹ́ẹ̀ kò dára rárá lọ́jọ́ tòní kẹ́ kíyèsára ìbáṣepọ̀ yín àti olólùfẹ́ yín máa dán mọ́rán lọ́jọ́ tòní ẹ̀yin tó ṣe pé ẹ ti ń wòye ṣe ń pẹ́ fẹ́ lo àkókò àti ìgbà tó pọ̀ pẹ̀lú mọ̀lẹ́bí ìrìn àjò tẹ́ òru kàn tẹ́lẹ̀ ó ṣeéṣe kó jẹyọ kí ẹ sì lè fẹ́ dènà de irú plan tẹ́tí ní tẹ́lẹ̀ yìí ẹ má dá sọ́rọ̀ tí wọ́n pè yín sí àbẹ́yì tí ó kàn yín ẹ rẹra yín ńlẹ̀ kẹ́ sì ṣe dáadáa sáwọn èèyàn pẹ̀lú aago 4 kọjá 30 ṣẹ́jú ní ìrọ̀lẹ́ sí aago 6 kọjá 30 ṣẹ́jú ní ìrọ̀lẹ́ ní àkókò èyí tó dára jù fún yín láti fi ṣe ohun tó ṣe kókó tó ṣe pàtàkì jù nínú ìgbésí ayé yín lónìí tí kọ́lọ̀ blue sì jẹ́ kọ́lọ̀ èyí tó dára jù fún yín láti wọ̀ láṣọ ní ọjọ́ tòní ẹ̀yin tẹ́ ń lò ràwọ̀ omi tí kì í ro Pisces ẹ̀yin tá a bí láàrin February 20 sí March 20 lọ́jọ́ tòní ẹ máa wà very compassionate bẹ́ẹ̀ sì ni ẹ máa lọ́wọ́ púpọ̀ lọ́jọ́ tòní a máa ṣe yín bí ìgbà pé kí ẹ ràn àwọn aláìní lọ́wọ́ ni o ó kéré jù ènìyàn kan ṣáà máa benefit látara yín lọ́jọ́ tòní látara ọlá yín ọjọ́ tòní wájọ́jọ́ tó dára púpọ̀ fẹ́yìn tó ṣe pé ẹ̀ ń ṣiṣẹ́ tó jọmọ́ real estate látàrí pé ẹ lè rí owó dáadáa lọ́jọ́ tòní ọjọ́ tòní sì dára láti fowó ṣe ọ̀pọ̀lọpọ̀ nǹkan tí ẹ bá wá mú ìlérí tí ẹ ṣe fún olólùfẹ́ yín ṣe lọ́jọ́ tòní ó ṣeéṣe kó fẹ́ bí ìṣù láàrin ẹ̀yin méjèèjì o ọjọ́ tòní jọ́jọ́ tó dára púpọ̀ fún yín láti fi build àwọn connection tó jọmọ́ ti iṣẹ́ pàápàá láàrin ibi tí ẹ wà sí ìlú òkèèrè ìyẹn máa jẹ́ èyí tó máa dán mọ́rán dáadáa tó sì máa jẹ́ èyí tó máa wà fún ìgbà pípẹ́ ẹ tẹpá mọ́ṣẹ́ kí ẹ rẹra yín lẹ̀ ẹ ṣe nǹkan yín létòlétò bẹ́ẹ̀ sì lẹ tún lè fè ní plan kan tuntun èyí tó tún lè bí ìdàgbàsókè fún ìgbésí ayé yín kí ẹ sì máa ṣiṣẹ́ tọ̀ díẹ̀díẹ̀ yẹ́lò jẹ́ kọ́lọ́ tó dára jù fún yín láti wọ̀ láṣọ lónìí aago 7 kọjá 30 ṣẹ́jú ní àṣálẹ́ sí aago 8 kọjá 30 ṣẹ́jú ní àṣálẹ́ ní àkókò èyí tó dára jù fún yín láti fi ṣe ohun tó ṣe kókó tó ṣe pàtàkì jù nínú ìgbésí ayé yín ní ọjọ́ tòní bí ó ṣe jẹ́ nìyẹn fún gbogbo irúfẹ́ ìràwọ̀ méjìlá tó wà pátá ẹ̀yin tẹ̀ ń wò mí pátá ẹ má gbàgbé pé ọlọ́run bo olódùmarè nìkan lọ́ba tó ní ìmọ̀ jùlọ fẹ́yìn tẹ́ fẹ́ ṣèwádìí onírúurú ẹ láǹfààní láti kàn sí wa ní WhatsApp 09033897161 ire gbogbo ajẹ́ tiwa lónìí lọ́sẹ̀ yìí lóṣù yìí àti ní gbogbo ọjọ́ ayé wa láṣẹ Ìdùmarè ire o.